Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá tuntun Ìyá Ajá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ kọ́mẹ́ǹtì, kí ẹ dẹ̀ share, kí n lè bá sẹ́ǹdì yín ní líǹkì part 2 yìí. Ẹ̀yin tèmi, tuntun tún ti dóde o sinimá tuntun Ìyá Ajá. Wọ́n ní tá a bá perí ajá á perí ìkòkò tá a fi ṣe é. Yorùbá bọ̀ wọ́n ní tá a bá kẹ́yìn sọ́wọ́ ọ̀tún tá a kẹ́yìn sọ́wọ́ òsì tá a fẹ̀rìnyìn láti yìn délùú Ìsẹ́yìn. Ẹni tí ó yin ni akúkú yin ni, ẹni tí ò ní yin ni kò ní yin ni. Sinimá tuntun Ìyá Ajá. K'Olúwa gbà wá lọ́wọ́ àwọn afibisólóore. Àgbà òṣèré kúnnú sinimá ọ̀hún. Sinimá tuntun Ìyá Ajá. Ara wọn láti rí Àníkẹ́ Àmì, Ayọ̀bámi Òjó, Láre Adédiwúrà, Ṣèyí Adéọlá, Abbey Jimoh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi, táwa ni ẹni tí ẹ̀yin nífẹ̀ẹ́ jù tó jẹ́ eléré orí ìtàgé nínú sinimá tuntun Ìyá Ajá yìí? Àti wípé ẹ wá nǹkan fìdílé, ẹ wá gbọ́, ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Ta ni ajá? Ta ni Ìyá Ajá? Ta ló lajá? Ta ló pàjá sílé? Gbogbo ìdáhùn sí àwọn ìbéèrè yìí ó ń bẹ nínú sinimá tuntun Ìyá Ajá. Ṣebí Ìyá Ajá ni ìyá tó ya àgàn tó fọmọ ọlọ́mọ ṣọmọ. Ó kó ọmọ onírú, ó kó ọmọ ẹlẹ́wà àti ẹlẹ́yìn, ó kó wọn papọ̀ jọ, ó sì fi wọn ṣe ọmọ. Ó tọ́jú wọn lọ́tùn, ó tọ́jú wọn lósì, ó rò wọ́n láti kékeré títí tí gbogbo wọn fi dàgbà. Ṣùgbọ́n bí ìyá yìí ṣe gbìyànjú tó tọ́ àwọn ọmọ yìí dàgbà, ó tọ́ wọn títí wọ́n fi dàgbà, wọ́n lówó lọ́wọ́. Àfibisólóore mọ̀ ni àwọn ọmọ ẹ̀dá adarí wọn. Lèsúrú bá pàdídà, ó bẹ̀rẹ̀ sí ní lájá. Nígbà tí àwọn ọmọ yìí dàgbà tán, wọ́n fi bisólóore. Wọ́n pè ìyá yìí ní ìyá àjẹ́. Wọ́n ní kì í ṣe ìyá àwọn mọ́. Ọ̀kan tiẹ̀ gé àtàǹpàkò màmá, ó fi ṣe oògùn owó bá pọ̀ jaburata. Kò pẹ́ kò jìnnà, wọ́n retí kí ìyá kú ìyá ò kú. Sinimá tuntun Ìyá Ajá, abiyamọ kú ọ̀rọ̀ wọn. Àánú abiyamọ ṣe mí. Ìdọ̀bálẹ̀ bàbá ọmọ àtìkúnlẹ̀ abiyamọ, gbogbo ẹ̀ àánú ẹ̀ ṣe mí papọ̀. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá tuntun Ìyá Ajá yìí, ẹ kọ́mẹ̀ntì sí comment section, kí ẹ láìkì, kí ẹ dẹ̀ subscribe, kí a lè sẹ́ndì líǹkì yẹn sí yín direct. Ẹ̀yin tèmi, nígbà tí àwọn ọmọ yìí wá pé bíríkótó, wọ́n pé bíríkótó, àsìkò tí Ìyá Ajá ó kú, àsìkò rẹ̀ ò tí ì tó. Àwọn ọmọ yìí sì pé bíríkótó, wọ́n ní dandan lá àfi káwọn ó pa Ìyá Ajá. Wọ́n gbẹ̀mí lẹ́nu ìyá yìí, ṣùgbọ́n ìyá yìí kò sùn. Kí ló wá ṣẹlẹ̀? Ọ̀sán kan òru kan nìyá Ajá gbéra, ó di ìlú Èkó láti lọ bá Àfọlábí ní ìlú Èkó. Ṣàdédé la rí pé abiyamọ bá pàdídà, ó di àgbàlagbà. Àṣé òkú Ìyá Ajá ló wá bá Àfọlábí àti àwọn ẹbí rẹ̀ nílùú Èkó. Òkú Ìyá Ajá bá gbé ìyàwó àti ọmọ Àfọlábí wọ̀, ló bẹ̀rẹ̀ sí ní dàrú. Ó pa gúgúrú, ó pa gígùn, ó pa omidan, ó pa sẹ́ẹ̀dí, ó jà fitafita. Ẹ̀yin tèmi, kí n tó máa tẹ̀síwájú, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ kọ́mẹ̀ntì ẹ̀ sí comment section, ká sì sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá tuntun Ìyá Ajá yìí? Gbogbo wọn ló kópa ribiribi níbẹ̀. Ipa tí Àníkẹ́ Àmì gan fúnra rẹ̀ tó kó kò níye. Ó mà ṣe o, abiyamọ wá di abiyagba. Ǹjẹ́ kí ni Ìyá Ajá rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́? Kí ni Ìyá Ajá rí lọ́bẹ̀ tó fi sọra rẹ̀ di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́, àgùntàn jẹmọ̀jẹmọ̀? Ìyá Ajá ṣekú pa gbogbo àwọn ọmọ tí ó fi ọwọ́ ara rẹ̀ tọ́ látilẹ̀. Ó pa gúgúrú, ó pa gígùn, ó pa ọmọdé, ó sì pa àgbàlagbà. Ẹ̀rókù wọn nílẹ̀ báyìí.
ó mà ṣe o, ó mà ṣe o, ṣé ó yọ ayẹ kó rí báyẹn? Ó mà ṣe o. Ẹ̀yin tèmi, ẹ kọ́mẹ́ǹtì sínú comment section òṣèré tí ẹ bá fẹ́ràn jù nínú sinimá tuntun Ìyá Ajá yìí. Ẹ̀yin tèmi, kí ló padà ṣẹlẹ̀ sí Ìyá Ajá? Kí ló gé àtàǹpàkò Ìyá Ajá lọ? Kí ló ṣẹlẹ̀ sí ìyàwó Afọlábí àti ọmọ rẹ̀? Ẹ pàdé mi ní apá kejì sinimá tuntun yìí Ìyá Ajá. Ẹ má gbàgbé láti láìkì, kí ẹ kọ́mẹ́ǹtì, kí ẹ ṣíà, kí ẹ sì béèrè fún part 2 ní comment section. Ó tún di ìgbà kan náà, èmi ni tiyín ní tòótọ́ motivational speaker Ìsọnù. For the meantime, ẹ máa bó skẹ́.